people are pranking me. Prank. Daddy me. Prank. Everywhere don't work with me. And call me back and tell me it's a prank. And everybody's mad. Hey, mi nílé ẹ wo bó ṣe ń lọ leléyìí o níbi ìsìnkú Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó. Ẹ wo àdúrà wa kò ní wípé kọ́lọ́n bá wa tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀. And yes, live, it's happening live now ní ìlú wọn. In fact, ó lágbára kọ́lọ́n kó ṣàánú. Ẹ wo èèyàn mi nílé ìròyìn yìí ó bá gbogbo wa ní òjijì because we are not expecting that it will be so soon like this, and our expectations was pé kọ́lọ́n kó fún wọn lálàáfíà pé kán bounce back ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èèyàn mi nílé mo fẹ́ jẹ́ kí ká wo bí ó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú wọn níbi ìsìnkú Ògògó. Ẹ wo màá sì máa fún wa update back to back lórí bọ́rọ̀ yẹn ṣe ń lọ. Mo ń bọ̀ jàre, ẹ má gbàgbé láti máa ṣe opinion yín lábala àríwísí. Tẹ́ bá ti subscribe bá wa subscribe, ẹ bá wa pín fọ́nrán yìí káàkiri ìgboro ayé káwọn èèyàn mọ bó ṣe ń lọ. Èèyàn wa ní gbogbo yòówù tí ẹ bá ti ń wò wá, ìkànnì BBC News Yorùbá òun náà ni ẹ ti ń wò wá níbi tí ayẹyẹ ètò ìsìnkú Alhaji Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó tí ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlaro nílànà ẹ̀sìn Islam. Ọ̀kanòjọ̀kan àwọn olólùfẹ́, àwọn ẹbí, àwọn ọ̀rẹ́ àti àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nínú òṣèré tíátà ni wọ́n ti péjọ sílùú Ìlaro láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn ní òwúrọ̀ ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2026. Àná tí ó jẹ́ ọjọ́ Sunday ó ní ọjọ́ àìkú ó ní ìròyìn ikú Alhaji Taiwo Hassan Ògògó ló bọ́ sí orí afẹ́fẹ́. Láti àná náà sì ní kìtìkìtì àti pẹ́pẹ́ fúrú tí ń lọ lórí àti ṣe ètò ìsìnkú wọn. Ṣùgbọ́n láàárọ̀ yìí tó jẹ́ ọjọ́ Ajé, ẹsẹ̀ ògbèrò nílùú Ìlaro bí àwọn ìkan nínú iṣẹ́ tíátà àti àwọn ẹbí bí wọ́n ti ṣe ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn. Òkú wọn ni wọ́n ń gbé lọ sí ibi tí wọ́n ti kírun sí wọn lára yìí. Níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òtútù bùrù àwọn èèyàn tí wọ́n ń tú lọ báyìí
láti lè jẹ́ kí àwọn ẹlẹ́sìn mùsùlùmí kí wọ́n kírun sí wọn lára kó tó di wípé wọ́n fi eérú fún eérú, wọ́n fi erùpẹ̀ fún erùpẹ̀. Ìláró la wà ní ìpínlẹ̀ Ògùn níbi tí a ti mú ètò ìsìnkú Alhaji Taiwo Hassan Ogogo tí a ti mú wá sí ojú ìwòran yín. Níbi gbogbo yòówù tí ẹ bá ti ń wo ìkànnì BBC News Yorùbá, ìlú Ìláró la wà níbi àkànṣe ètò ìsìnkú Alhaji Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ogogo. Níbí yìí ni àwọn ará ọ̀rẹ́, ojúlùmọ̀ àti ẹbí pẹ̀lú àwọn ìkàn lẹ́nu iṣẹ́ tíátà tí wọ́n ti ń ṣe ẹ̀yẹ kẹ́yìn fún Alhaji Taiwo Hassan Ogogo. A ti dé Ìláró Pavilion báyìí níbi tí wọ́n ti kírun sí wọn lára nílànà ẹ̀sìn Islam. Ẹsẹ̀ Ògbèrò ní ìlú Ìláró ní ìpínlẹ̀ Ògùn lénìí pẹ̀lú bí àwọn òtútùgbùrù àwọn ẹgbẹ́ òṣèré, àwọn olólùfẹ́ Alhaji Taiwo Hassan Ogogo tí wọ́n ti péjú pésẹ̀ síbí láti lè ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn. Ìkànnì BBC News Yorùbá ó ní ẹ ti ń wò wá tí a ti ń jábọ̀ bí nǹkan ṣe ń lọ fún yín nípa ètò ìsìnkú Alhaji Taiwo Hassan tí wọ́n jáde láyé lánàá ní ìlú Ìláró. Ẹ ṣé bí ẹ ṣe ń wò wá. Láìpẹ́ láì jìnnà nísìnyí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ètò láti kírun sí wọn lára nílànà ẹ̀sìn Islam. Àwọn ìkàn nínú iṣẹ́ tíátà bíi ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀, àwọn bàbá Jídé Kòsọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà pẹ̀lú wa níbí tí wọ́n ń pẹ̀lú láti ṣe ẹ̀yẹ kẹyìn fún Alhaji Taiwo Hassan Ogogo. Láìpẹ́ láì jìnnà nísìnyí ẹ ó máa rí bí àwọn ẹlẹ́sìn mùsùlùmí bí wọ́n fi ṣe máa ṣe kírun sí wọn lára láti ṣe ẹ̀yẹ kẹyìn fún wọn. Ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Alhaji Taiwo Hassan Ogogo, Alhaji Yinka Quadri, àwọn náà ni ń wò ní ojú ìwòran yìí. Àwọn náà ti wà pẹ̀lú wa níbí láti lè ṣe ẹ̀yẹ kẹyìn fún Alhaji Taiwo Hassan Ogogo. Ìkànnì BBC News Yorùbá ó ní a ti mú wá sí ojú ìwòran yín bí nǹkan ṣe ń lọ níbi ètò ìsìnkú Alhaji Taiwo Hassan Ogogo. Ẹ̀dá tó lọ náà wọ́n sún sẹ́yìn. Sorry. Salamu alaikum fún gbogbo ilé pátá yìí. Auzubi láì nínú ṣáìtọ́nì rọ̀jí Bismillahirrahmanirrahim. A dúpẹ́ fún ẹni rí wa. Èèyàn dáadáa. Gbogbo ọmọ kú ló fẹ́
jù wá lọ ni torí kì í ṣe owó lọ́rọ̀ ní kí tọ́jú òkùnkùn gbogbo lórúkọ gbogbo ẹgbẹ́ tábà pátápátá àdúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ dúró ẹ ṣe gan ọ̀nà àdúró tì í ọ̀nà àṣekún sinmi fún ọ̀nà àpáṣiṣẹ́ rẹ̀ àtọ́jú àwọn ọmọ ẹ̀ ojú wẹ̀yìn kò tọ́jú àwọn ọmọ ẹ̀ rà àwọn ọmọ ẹ̀ o lè ṣe bí ìyá o lè ṣe bí ìyá o lè ṣe bí bàbá o lè ṣe bí bàbá o fojú wẹ̀yìn ògógó ọkọ kú lódò tọ́jú àwọn ọmọ ẹ̀ ọlọ́ba dídé kún sinmi fún ẹ o ẹ ṣe. ìyá wa tó lọ sí Adésọyà ìṣẹ́jú méjì. Please, will you make your video? Just help us shift back. Please shift back. Make your video. Good. No, I won't find it. Please, will you make your video? Just help us shift back. Please shift back. Make your video. Industry tí wọ́n wà ní industry tí gbogbo ayé oríṣiríṣi nǹkan ló ń lọ níbẹ̀. Mo sì máa ń sọ òun ṣe industry yẹn nìkan ni nǹkan tí ń lọ. Gbogbo industry ló ní problem tiẹ̀. And we have some problems that are common. Ẹ dákun gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń tọ́nà yín, gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń pè lógo. Ẹ rántí wípé àwọn kan ni wọ́n jókòó lórí àgàtà ìjókòó sí wọn lánàá. Wọ́n sì ń bẹ̀ mọ́. Ihun tó dáa jù kéèyàn gbé ògo kú ó dáa o. Ó sàn ju kán sọ pé ó ti dẹni àná lọ. Ó sì wà láyé. Tó gbogbo bá ń bí. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اجاك بالي لكنا صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الى في كوكان ابيولون ايا méjì tí ń bẹ parí ẹ̀ اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اجاك بالي لكنا صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الى في كوكان ابيولون ايا méjì tí ń bẹ parí ẹ̀. ẹ pé fájíà náà. الله أستغفر الله 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 إن الله غفور رحيم. Istighfaru àkọ́kọ́ tí a kọ́ ṣe yìí. Ọ̀nà ni pé ẹ̀dá ò lè lo ayé tá a wà ń bẹ̀ yìí. الله أستغفر الله 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 الله أستغفر الله
illallah. Kò lè nà ó. Ẹ̀jẹ̀ yẹn kan wà ní ọmọ ayọ̀ fún ọmọ yín lára. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا Òkè títí àwòrí ẹ̀ mọ́ ọlọ́run òde ẹlẹ́fẹ̀ẹ́yàn rẹ̀ ẹ̀sán nàìjíríà. ìṣẹ́jú ìdárun rẹ̀ kù. bàbá wa kí ló ṣàdúrà nísìnyí tá a bá sọ̀kalẹ̀ bàbá pírẹsidẹ̀ntì ó ti ṣàdúrà sí i. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi. Ẹni bá lójú ọmọ ìgbé nǹkan ṣe. wọ́n gbìyànjú fún ìgbìyànjú tí wọ́n ti ṣe ní ilẹ̀ yẹn wa wọ́n wá tún gbìyànjú lórí bàbá wa Táíwò Hasan Ògògó pé tó bá jẹ́ tówó ni ipa Ọlọ́run ká gbogbo kí n tí a bá fẹ́ ná bàbá ìfira ẹ̀ lẹ̀ kún dára títí ṣe tẹ́lẹ̀ Ọlọ́run o ntí máa wù ní níwájú rí Ọlọ́run kì í tán o bùkátà ẹ̀dá ni máa bí yá bùkátà bàbá wa Adéọlá Yáyì ọlọ́dàkùn tó bí yá iye wa ò ní over 50 years ó sì jẹ́ kó wá sí ìmúṣẹ àyípadà tá a rí láìmọ̀ iye ọdún tó bá yẹ pé yẹn nìkan náà ló bá ṣẹ́kù tá a sì tún fi ti gbajúgbajà Hasan Ògògó tó tún ṣe yìí a tún fi kún Ọlọ́run bá gbogbo ẹ̀ papọ̀ gbogbo tí ó wù wọ́n láyé wọn Ọlọ́run bá wa ṣe fún wọn má fara ni wọ́n o ògo ni wọ́n jẹ́ nílẹ̀ yẹn wa. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله